Thank you very much for Thank you. Thank you very much for honoring our call. Ẹ ṣeun bàbá yóò máa ju iṣẹ́ o. Àmín ẹ ṣé. Gbogbo ohun tẹ́ ń dáwọ́lé ayọ̀ ni ó máa bọ́ sí bàbá. Àmín, àmín, àmín. Inú wa dùn gidi gan wípé ẹ fẹ́ bá wa sọ̀rọ̀ ní Brazil. Bẹ́ẹ̀ni. Lágbàáyé lórí ìjàngbara. Àwọdẹ ìdílé ìlérí láṣẹ Èdùmàrè. Àmín, àmín, àmín ẹ ṣé. Ẹ ṣeun bàbá. Thank you. We will use the opportunity to amaso ìbò tí ẹ ń torí àwọn tó ń gbédè wa náà wà láàrin wa. Bẹ́ẹ̀ni. Láti Brazil. Ẹ ṣé ẹ kúkẹ́ náà. Láti Brazil táwọn náà wà lórí ètò àwọn fẹ́ tẹ̀lé. Ẹ ṣeun bàbá. Okay. Ẹ ṣé. Sà ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá wa kí àwọn nítorí àwọn ará àti Brazil mo fẹ́ kẹ́ bá wa kí wọn kí a tó tẹ̀síwájú lórí ètò yìí bàbá. Àwa dúpẹ́ lọ́wọ́ yín, àwa dúpẹ́ lọ́wọ́ yín torí pé mo dúpẹ́. Ìjà tẹ́ ń jà yìí ẹni tó bá mọ ibi tó máa bọ́ sí wọn ò ní sọ fún lẹ́ẹ̀mejì kó tó bẹ̀rẹ̀ sí ní bá wa ja ìjà náà torí àwa tó yé àmọ́ tó ṣe mú wa máa jàjà òun a lè mọ̀ pé lọ́jọ́ kan ẹlẹ́dẹ̀ wa dọ̀yọ̀ àdébítà ń lọ àkí àwa ti Brazil kí níwájú gidi gan pé ẹ dá wa lóhùn á pè yín dá wa lóhùn ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá wa kí àwọn ti Brazil náà kí a tó yóò máa ju iṣẹ́. Ẹ kú wájú ọmọ kí yín gbogbo ẹ̀yàn wa tẹ́ wà ní ìpàdé ìlálẹ̀ yìí o àbí ní àárọ̀ ní lọ́dọ̀ yín ó ti ń di ilẹ̀ tí ń ṣú lọ́dọ̀ wa díẹ̀díẹ̀ bá aago 6 ti lù bù nílẹ̀ Oòduà. Mo kí yín o gbogbo ọmọ Yorùbá nílé wọn ní kí n kí yín o ẹ kú iṣẹ́ o gbogbo bẹ́ẹ̀ ṣe ń káàkiri tẹ́ ń ṣiṣẹ́ ẹnìkan kan lára yín ò ní fọwọ́ fún ẹ̀ ní fẹsẹ̀ gún ọ dáadáa lẹ́ẹ̀ máa jáde lẹ́yìn òjò tẹ́ ẹ tún padà sílé yín o nǹkan kan aburú kankan ò ní yálé yín o mo kí yín púpọ̀ ẹ mọ kinní kan mo ṣùọ bá ní àwọn ìlú orílẹ̀-èdè tó wà káàkiri ayé orílẹ̀-èdè méjì ní Yorùbá language ti jẹ́ official orílẹ̀-èdè mẹ́ta ní Yorùbá language ti jẹ́ official language báyìí. Èkíní ní Nàìjíríà ní south west of Nigeria ní ilẹ̀ Oòduà ní Yorùbá land ní south west of Nigeria. Èkejì ní Brazil and then ẹ̀kẹta ní Benin Republic. Mo fẹ́ kí yín púpọ̀ pé ẹ̀yin ni tàbá ní káwọn wá lọ máa kó àwọn ọmọ Oòduà jọ máa kó Yorùbá jọ ẹ̀yin tẹ́ ẹ wà ní Brazil ẹ fẹ́ pọ̀ ju àwa tá a wà ní Nàìjíríà o nítorí náà bí nǹkan bá ń dá fún wa ní Nàìjíríà ó yẹ kẹ́ lè máa gbọ́ kẹ́ máa mọ̀ kẹ́yìn náà dẹ̀ lè máa jẹ ń bẹ̀. Tí ó bá dẹ̀ di wípé ó wá nira fún wa ní Nàìjíríà irú ilé tó ti nira láti bí ọdún bíi 6 tí àwọn ará bíi ń kó àwọn èèyàn wọn wá tó ń fún wọn ní ìbọn tí Nigerian government ń support wọn wípé wọ́n ń bọ̀ wá kọ́ńkà wa wọ́n ń bọ̀ wá lé wa kúrò lórí ilẹ̀ wa kan gbà kéde ilẹ̀ Fúlàní báwọn èèyàn wá ṣe ń jà padà tán try
gbogbo ẹ̀ ó yẹ kí ẹ̀yin náà kẹ́ gbọ́ ọ tó bá dẹ̀ wá di pé wọ́n wá kógun wá gan-an ogun wá bá wa ó yẹ kí ẹ mọ̀ ó yẹ kẹ́ dẹ̀ dìde kẹ́ wá sọ pé orí ilẹ̀ bàbá yín nìyẹn ẹni Fúlàní kankan ò lè wá gbà á lọ́wọ́ yín o ẹ kú iṣẹ́ náà àwa tá a wà nílé àti gbáradì láti gbára wa sílẹ̀ nílẹ̀ ní Nàìjíríà o a dẹ̀ ti sọ fún ìjọba Nàìjíríà pé àwa ò fẹ́ ṣe Nàìjíríà mọ́ a fẹ́ ní kọ́ńtì tara wa tá a bá ní kọ́ńtì tara wa ní àwa tá a wà ní Nàìjíríà pé 60 million ni wá pé 60 million that's a large country in this world a need láti wà nínú kọ́ńtì nìkan especially country tó jẹ́ pé kì í ṣe country dáadáa rárá nítorí náà mo kí yín púpọ̀ mo kí yín o mo wá sọ fún ẹ̀yin ará Brazil lẹ́yìn ni o pé wọ́n rán mi sí yín o ogun ti ń jà nílẹ̀ Oòduà o àwa tí wá ń retí pé kí àwọn èèyàn wa kán dìde kán wá ṣèrànlọ́wọ́ fún wa o mo kí yín púpọ̀ ẹ kú iṣẹ́ o Ọlọ́run á fún wa ṣe o iṣẹ́ tí wọ́n rán mi nìyẹn o wípé àsìkò tó kí àwọn èèyàn wa ní Brazil gbẹ kán wá ṣèrànlọ́wọ́ because àwa nìkan kọ́ la ní ilẹ̀ tá a wà yìí o àtàwa àtẹ̀yin lájọ ní o àtàwa àtẹ̀yin lájọ ní ó yẹ kẹ́yìn dúró kó di wípé ìjọba Nàìjíríà wá gba ilẹ̀ wa fún àwọn Fúlàní tó bá ti di irú yẹn ó yẹ kí ẹ̀yin náà múra o mo dúpẹ́ púpọ̀ o iṣẹ́ tí wọ́n ní kí n jẹ́ fún yín nìyẹn. Bàbí mọ̀ bí ọpẹ́ wa a ó jọ dúpẹ́ ní àtàwa àtẹ̀yìn àtàwa ti Brazil gbogbo Yorùbá wọ́n gbàyé a dúpẹ́ lọ́wọ́ yín torí jàǹgbára tẹ̀ ń jà yìí kì í ṣe kékeré a lè dúpẹ́ náà lọ́wọ́ bàbá wa náà ẹni tí àtúnfiṣẹ́ náà bàbá wa Ìgbòho àwa ti Brazil a fi àsìkò yìí náà a tún fi dúpẹ́ lọ́wọ́ wọn fún jàǹgbára náà pé gbogbo ìgbà ìṣòro náà a wà lẹ́yìn wọn a ò fi wọ́n sílẹ̀ wọ́n tún bọ́ta náà a tún sì ń bá wọn dàgbà náà lọ Oòduà yóò gbé gbogbo wa ṣùgbọ́n ká tó máa tẹ̀síwájú pàápàá jùlọ náà wọ́n ní ká fàdúrà bẹ̀rẹ̀ tó bá wà ní àsìkò ààwẹ̀ fáwọn onímùsùlùmí àwọn wà nù ìlera báwọn ní tàbí ìṣẹ́ra èdè Yorùbá wọn náà báwọn kan máa fàdúrà ràn wọ́n lọ́wọ́ kí wọ́n ká ṣe tó lè níbi tí àdé a ó fi àsìkò yìí láti fi pé Alhaji Musbau tó jẹ́ mùsùlùmí wa náà ní láti orílẹ̀-èdè ibi tí Yorùbá pọ̀ sí nígbà yìí wọ́n fún ọ ní àdúrà ní mùsùlùmí dé. Àbáwá Musbau ẹ jẹ́ fún wa ní àdúrà ìbẹ̀rẹ̀ yóò máa jó iṣẹ́ o. Àmì o ní àkọ́kọ́ a kí bàbá wa Prof Banji Akintoye tí a fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn wípé wọ́n kú iṣẹ́ takuntakun gbogbo ìgbìyànjú wọn là ń rí a sì dúpẹ́ lọ́wọ́ wọn bọ́n ṣe rí bàbá wa Ìgbòho gbà jáde a fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Olúwa ọba ògbógbò lọ Elédùmarè tó tún fún wa ní àsìkò láti gba bàbá wa ní àlejò ní orílẹ̀-èdè Brazil kí Olúwa bá wa lọ́ra ẹ̀mí wọn kí ẹ̀mí wọn gùn tó pẹ́ fún wa gbogbo Yorùbá wọn wípé kí Yorùbá ní òmìnira kí Olúwa kó gbà fún wa kí Olúwa kó fún wọn ṣe ní ìgbà ayé wọn
kẹ́mi wọ́n gùn káwọn náà sì jẹ́ ká jọ gbádùn rẹ̀. Àmín. A wà nínú àwẹ̀ àwọn gẹ́gẹ́ bí mùsùlùmí, kò sí ìnira kankan torí ó ti mọ́ wa lára, ẹ̀sìn wa tá a gbà ní. Ọlọ́run náà ti mọ̀ pé nínú oṣù tá a wà yìí náà ní oṣù Ramadan nìyí, gbogbo àdúrà tá a bá ń ṣe Olúwa ń gbà, Olúwa sì máa gbà fún wa, Olúwa sì gbà pọ̀ pẹ̀lú ti ìgbìyànjú wa ti orílẹ̀-èdè tá a fẹ́ dá dúró Yorùbá nation yìí náà. Gbogbo akitiyan wọn tó bá ń ṣe Ọlọ́run á jẹ́ kó máa bọ́ sí, Olúwa á gbà fún wọn, kò ní rẹ̀ wọ́n o, wọn ò ní ṣàìsàn láàrin gbogbo àwọn tán jẹ́ aṣíwájú àti bàbá wa Banji Akintoye àti bàbá wa Adeyinka, gbogbo wọn pátá tán wà nídìí ètò náà kí agbára wọn tó máa di ọ̀tun. Allahumma àmín. Thank you. Ẹ ṣé o. Ẹ ṣé. Ṣé wọ́n ǹjẹ́ lára àwa tá a wà nípàdé yìí, ṣé wọ́n rí ẹni tó jẹ́ ọmọ Brazil gan-an? Àwọn táwa níbí ó wà àwọn ọmọ wa wà mí. Ṣé ìkan lára wọn lè sọ̀rọ̀ ká gbọ́? Tó jẹ́ lédè. Native Brazil, bó bá bí ò bá lè sọ Yorùbá tí ò lè sọ English, bó bá jẹ́ Portuguese ló ń sọ, kárí lára ẹ̀yin tẹ́ lè sọ Yorùbá kẹ́ lè ṣe interpret ẹ̀ fún. Àbálẹ̀ tí ẹ bá ti ní kí ẹgbẹ́ ọmọ mi sọ̀rọ̀ ní. Tí ò bá sí ìyẹn lénìí, ẹ jẹ́ ká plan ìpàdé mìíràn dìgbà tí àwẹ̀ bá parí. Ká wá fún àwọn èèyàn wa ọmọ Brazil tí wọn ò gbọ́ English, tí wọn ò gbọ́ Yorùbá, tó jẹ́ Portuguese ni wọ́n gbọ́, wọ́n wá bá wa dá sí ọ̀rọ̀. A ní ìdí wọn, a ní ìdí pé kán wà nípàdé kájọ sọ̀rọ̀. Ẹ bá wá dìde kúrò nípàdé yẹn, kán wá wá àwọn èèyàn ńlá láàárín àwọn ọmọ Yorùbá ní Brazil, kán wá wọn lọ tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà. Wọ́n pẹ́ tó di pé a lè ṣerú ni àwọn fúnra wọn máa wà nípàdé kájọ máa sọ, kájọ máa ṣàlàyé ẹ̀. Bá mi ṣe wájú ṣe kí àwọn mi wà lẹ́gbẹ̀ẹ́ tó náà ń tẹ̀lé wa. Òun náà ti jẹ́ wọn ọmọ 24 years. Fila, so Master Karaki. Master Karaki. Olùkọ́ náà nìyẹn. Viens qui, je vais bien. Ìjọba ṣe jí wọn. Àwọn tó ń lọ sílé yìí. Àwọn náà nìyẹn. Àwọn ọ̀tá bí síbí náà nìyẹn. Àwọn Yorùbá náà ni. Bàbá ẹjọ́ béèrè mi pàápàá tó lọ ní wípé báwo ni ẹ ṣe rí ètò yìí sí ní àtìgbà tí bàbá wa òòṣà fúnìdò tí wọ́n ti gbọ́gbé rí wípé jàǹgbára yẹn kò gún régé bá ṣe rò pé ó yẹ kó gún ó ṣe kó lágbára tó, ó dàbí ẹni pé kò ìrìnlẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ti bẹ̀rẹ̀ sí ní máa ronú nípa afẹ́ṣèjọba. Báwo lè ṣe rí ètò yìí sí? Àwọn tó ń ronú pé wọ́n fẹ́ ṣe election, wọ́n fẹ́ ṣèjọba bí wọ́n ṣe rí láéláé nìyẹn, kò ṣe pé wọ́n wá sínú ìjàngbara, wọ́n wá padà rárá, báwọn ẹ̀ ṣe rí nìyẹn. Àwa tá a wà nínú ìjàngbara kò sẹ́ni tó kúrò ń bẹ̀, agbo wa túbọ̀ ń pọ̀ sí ni o. Agbo wa ń pọ̀ sí ni. Jẹ́ ń gbọ́ mi. Àmọ́ ń gbọ́ agbo àwa tá a wà nínú ìjàngbara ní Nàìjíríà ṣe ló ń pọ̀ sí lójoojúmọ́. Àwọn tó ń fẹ́ ṣe election wọ̀nyẹn ó pẹ́ tán ti ń
tí ń sọ̀rọ̀ election wọn bá wa ṣe ọ̀rọ̀ ìjàngbara ló ń ṣètò election o àwọn tí ń ṣètò election tiwọn agbo tiwọn ló túnbọ̀ ń dín àwọn ọmọ kéékèèké tó máa ń kójọ tó máa bá wọn káàkiri máa ṣe ọ̀pọ̀lọpọ̀ náà ọmọ yẹn ló ti sá tí wọ́n ti wá sínú ìjàngbara o. bó ṣe rí nìyẹn àwọn olójoojúmọ́ nìyẹn tẹ̀ ń ṣẹlẹ̀ ní Nàìjíríà lẹ́nu so the struggle ìjàngbara yẹn ó túnbọ̀ ń lágbára sí ní Nàìjíríà lójoojúmọ́ ni. yóò máa jó wa ṣe bàbá. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀ràn ló ń béèrè pé ká béèrè lọ́wọ́ yín pàápàá jùlọ pé kí ni ohun tí ẹ̀yin gẹ́gẹ́ bí aṣíwájú tẹ́ ń bá wa dàjà yìí tẹ́ wà níwájú kí lẹ rò pé a tún lè ṣe pàápàá jùlọ àwa tá a wà ní diaspora. ẹ̀yin ọmọ wa tẹ́ wà ní diaspora nǹkan tẹ́ ń ṣe náà ni láti bẹ̀rẹ̀ ní ńgbà tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ni mo ti sọ pé diaspora lágbára máa ń wà fúrú ìjà tá à ń jà yìí ní gbogbo ayé táwọn èèyàn bá ń jà tí ẹ̀yà kan bá ń jà fún ìjàgbara àwọn ọmọ wọn tó wà níta ló máa ja ìjà yẹn jù. Nígbà tí àwọn South Africa fẹ́ gbara wọn kúrò lọ́wọ́ apartheid àwọn ọmọ wọn tó sá káàkiri ayé ló organize dáadáa for instance ara wọn ló wá bá àwa Nàìjíríà wípé I need the help Nàìjíríà without Nigeria they taking in. I organized a conference in London in 1982. Tí àwa àti àwọn South Africa jọ organized a conference on action against apartheid, on worldwide action against apartheid. Ibẹ̀ láti ráyè ìjókòó tá plan dáadáa fún àwọn South Africa. I advise wọn pé tá a bá lọ padà sílé báyìí ẹ̀yin ẹ wá bá wa wọ́n dẹ̀ wá bá wa mo wà ní Nigerian Senate nígbà yẹn a dẹ̀ ṣètò wọ́n ráyè bá wa sọ̀rọ̀ ní Committee of Senate Foreign Relations Committee of Senate a dẹ̀ gbé lọ sí ọ̀dọ̀ President Nàìjíríà wá decide láti máa fún wọn níye owó tí ẹnìkan kan ò fún wọn rí ìgbà yẹn ni wọ́n lágbára láti wá mú wa gan. Ẹ̀yin tẹ́ ẹ wà abroad lẹ máa organize àwọn ará ìlú bí tẹ́ ẹ wà ẹ̀yin lẹ máa sọ fún wọn nǹkan tó ń ṣe wá nílé ẹ̀yin lẹ máa sọ fún wọn irú ìrànlọ́wọ́ tá a ní ìdí nílé ẹ̀yin lẹ lè sọ ìdí ẹ̀ nìyẹn tá a fi gbọ́dọ̀ ní chapter inú mi dùn ẹ kóra yín jọ kẹ́ ẹ organize a chapter for ìlànà because that's the largest self-determination group ta ní. Chapter kan so that a lè máa wá máa feed yín a lè máa kó information ránṣẹ́ sí yín tẹ́ máa lò láti persuade àwọn tó lágbára ní Brazil àwọn ìjọba wọn àwọn tó ń ṣe ìjọba àwọn mínísítà wọn láti lè jẹ́ kán mọ nǹkan tó ń ṣẹlẹ̀ sáwọn èèyàn wọn ní Nàìjíríà kán dẹ̀ rẹ́dì láti ṣèrànlọ́wọ́ nǹkan tí a ní ìdí àwọn tó wà abroad fún gbọ́nà jùlọ wọn. Lẹ́yìn ìyẹn tó bá ní nǹkan tá à ń ṣe tẹ́ lè dáwó kẹfì ẹ ránṣẹ́ sí nǹkan tá à ń ṣe fún ẹ̀sán lọ sí court báyìí owó tá a máa san fún lọ́ọ̀yà ó pọ̀ díẹ̀ kì í ṣe pé ẹ kú wájú ọ. àwa ni bàbá mi ò mọ ọkọ tó ń ṣe fún ó kọ déédéé. time tí wọ́n fún yín ló kọjá yẹn.
àwọn tó fi ẹ̀mọ́ àtúnṣe máa bá wa sọ̀rọ̀ ní àṣemà tó gbé yín wá padà yẹn ṣùgbọ́n kí aṣáàfihàn tiẹ̀ gbọ́ àsìkò tá a ní báyìí nìkan bá ń fẹ́ bá wa sọ̀rọ̀ fúlì báyìí kó tó di pé a kúrò ní ẹ̀ ṣùgbọ́n níwájú gidi gan fún mítìn tẹ̀ bá wa ṣe yìí fún ẹ jọ̀ọ́ mo fẹ́ kí tó ọ̀pọ̀lọpọ̀ ń béèrè pé pàápàá jùlọ wọ́n ní wípé kí ni ohun tí ẹ fẹ́ kí àwa tí a wà ní diaspora pàápàá àti adé Yorùbá ní gbogbo ní Brazil àti ní àgbáyé kí lẹ fẹ́ ká ṣe báyìí pàápàá jùlọ. Nǹkan tí a fẹ́ kẹ̀ṣe nìyí àwa tá a wà nílé a lè fúnra wa ja ìjà yìí ẹ̀yin tẹ́ jẹ́ èèyàn wa tó wà ní diaspora ẹ̀yin ló máa lè ṣe àwọn tí ó bá wà lẹ́yìn ìta wọn ní agbára ju àwọn tó wà nílé ìdí ẹ̀ ní èkíní àwọn ọmọ wa tán bá ṣe pàdé tán bá ṣe rálì wọ́n lè kó wọ́n kó àwọn kan bíi 49 nígbà kan tó jẹ́ pé ṣe la jàjàjà náwó ká tó lè rí wọn gbà jáde ni bẹ́ẹ̀ ni bá ṣe rálì ní Brazil kò sẹ́ni tó máa mú anybody ìyẹn jẹ́ èkejì tó bá ní nǹkan tá à ń ṣe nílé tẹ́yìn ń pariwo ẹ̀ ní Brazil pé nǹkan báyìí làwọn èèyàn yín ṣe tẹ́yìn lọ sínú pépà tẹ́yìn hold the press conference tẹ́yìn ṣe kò sẹ́ni tó máa mú yín wẹ́ẹ́rà sáwọn ọmọ wa bá ṣe ń lé ó ṣeé ṣe kán mú wọn gbogbo nǹkan wọ̀nyẹn ló fi jẹ́ pé àwọn tó wà ní diaspora ló máa ń jà jù nínú ìjà bí eléyìí wọ́n sọ̀rọ̀ South Africa lẹ́ẹ̀kan àwọn ọmọ wọn tó wà káàkiri ayé ló lọ bá ìjọba ní gbogbo ibi tán wà tán sọ fún wọn wípé ìyà ń jẹ àwọn èèyàn wa ń lé àdẹ̀fẹ́ ìrànlọ́wọ́ so irú ẹ̀yin tẹ́ wà ní Brazil iṣẹ́ tó ṣe pàtàkì jù ní lẹ́yìn ìgbà tí a lè ṣe rally ẹ lè ṣe press conference ẹ lè pín ìwé káàkiri láti fi láti fi ṣe pàtàkì àwọn tó bá ìlú Brazil kẹsàn fún wọn wípé ìyà ń jẹ àwọn èèyàn yín lé àwọn èèyàn yín lé yẹn àwọn èèyàn tí wọn náà ní kán dìde kán jọ kán wá ṣèrànlọ́wọ́ nǹkan tí ó wà ń bẹ nìyẹn for instance àwọn èèyàn wa tó wà ní Britain wọ́n ń ṣèpàdé báyìí wọ́n fẹ́ lọ bá àwọn mínísítà tó fẹ́ràn Yorùbá láti rí i pé wọ́n gbé ọ̀rọ̀ Yorùbá lọ sí House of Commons and so on. Àwọn Yorùbá tó wà ní Israel àwọn náà ń ṣèpàdé bí àwa ọmọ wa bá pé kí àwọn èèyàn wa kán lè wá sọ̀rọ̀ sí ìjọba Israel. Àwọn South Africa wọ́n ń ṣèpàdé wípé kí èèyàn lè dìde láti yẹ Yorùbá ní Nàìjíríà kó wá sọ̀rọ̀ sí ìjọba South Africa. Àwọn ọmọ wa kan tó wà ní Japan wọ́n ti ṣètò kì í ṣe pé wọ́n ṣẹ̀fẹ́ ṣe wọ́n ti ṣètò wípé ká ràn èèyàn kó wá sọ̀rọ̀ sí ìjọba Japan irú nǹkan wọ̀nyẹn ni ẹ̀yin tẹ́ wà ní diaspora lè ṣe. Ẹ ṣeun nípa ohun tẹ́ sọ ohun ńlá gidi ni àwọn táwa ní diaspora pàápàá jùlọ ní Brazil à ń gbìyànjú ojoojúmọ́ là ń polongo là ń jàǹjà náà. Bàbá ohun tí ó tún tẹ́yẹ̀ kan ní kí n tẹ̀ tún béèrè lọ́wọ́ yín pàápàá jùlọ níbí báyìí sí ni wípé nípa bàbá wa Ọlọ́run ti ṣèrànlọ́wọ́ fún wa a ti mú òòṣà jáde kúrò nínú àhámọ́ ṣùgbọ́n òun fúnra ara ẹ̀ wá lónìí fún wípé ọ̀rọ̀ yìí le ju bí a ṣe ń rò ó pé àwa máa wá jókòó ká ṣètò dáadáa kó tó di pé òun jáde òun lọ bì kankan ìyẹn ló ń ṣe lọ́wọ́ báyìí o. Ǹjẹ́ a fi sí ọkàn pé lọ́jọ́ iwájú àwọn náà bá wa sọ̀rọ̀ ní Brazil? Oh yes, of course. Bóyá ńgbà tẹ́ ẹ bá ṣètò pé ká máa bọ̀ ní Brazil bóyá irú òun yẹn gan máa bá wọn wá àwọn tó bá ń bọ̀ ní Brazil. Àwọn bá wá sí láti wá wo. Òde ilé tó ṣe pàtàkì jù báyìí ni pé
ẹ bẹ̀rẹ̀ sí ṣètò láti bá àwọn èèyàn pàtàkì ní Brazil, especially àwọn dúdú tó jẹ́ ọmọ Yorùbá. Ẹ lè bá èèyàn ló dìde ọmọ Brazil lẹni tó dìde lọ́dún kẹta tó sọ pé ó yẹ kán fún Yorùbá language ní status of an official language ní Brazil. Ọmọ Brazil ní bọ̀tún Yorùbá ní ìran ẹ̀. Òun ló ṣe irú àwọn wọ̀nyẹn lẹ́kọ̀ọ́ máa lọ bá wípé nǹkan báyìí ló ń ṣẹlẹ̀ sí Yorùbá. Tẹ́ ẹ bá fẹ́ ká kó information ránṣẹ́ sí yín, fọ́tò, fídíò, nǹkan kan tó ń ṣẹlẹ̀ sí Yorùbá nílé, kó ránṣẹ́ sí yín, ẹ lè reproduce ẹ̀ lọ́hùn kẹ́ lọ fi àwọn èèyàn wa tó wà ní Brazil. They need to know what is happening. They don't know what is happening and they cannot help if they don't know. Ẹ̀yin lẹ máa jẹ́ ká mọ̀, ẹ̀yin lẹ máa lọ fi yé wọn, ẹ̀yin lẹ dẹ̀ máa jókòó pẹ̀lú wọn tẹ́jọ́ máa ṣètò kí ni irú ìrànlọ́wọ́ wo ni àwa Brazil a lè ṣe fún àwọn èèyàn wa tó wà ní Nàìjíríà, àwọn ọmọ Yorùbá tó wà ní Nàìjíríà. Ẹ jọ ṣètò ẹ̀ ní bó ṣe jẹ́ nìyẹn, irú iṣẹ́ tẹ́ gbọ́dọ̀ ṣe nìyẹn. Going to the rulers of the country and arranging for them to speak, interrelating with them, to inform them about what is happening to us, to Yoruba people in Nigeria, and then planning with them. Ó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣé bàbí. A ní Alhaji Musbau. Wọ́n fẹ́ béèrè ìbéèrè láti Bahia ní Brazil. Àwọn náà wà ní kò sí jù. Ẹ jọ̀ọ́ Alhaji Musbau, mú tara yín kẹ́ béèrè ìbéèrè yìí. Mi wà mú tẹ́ ń gbọ́rọ̀ mi. Bàbá wa mò ń gbọ́ ẹ dáadáa, mo ti ẹ̀rọ ojú ẹ̀ gan-an. Àwọn kábíyèsí akínyìn lẹ́ẹ̀kan sí bàbá wa pòfẹ́sọ̀. A dúpẹ́ pé bàbá wa Ìgbòho jáde. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn tí wọ́n ti wá jáde nísìn, nǹkan tá a fẹ́ mọ̀ ni pé stage wo ni struggle yìí gangan wà. Because ìpàdà gbọ́ tẹ́lẹ̀ ni pé situation wà ní United Nations. Níbi tí ẹ ti submit ti. A ti kọ lẹ́tà sí gbogbo àwọn ìjọba ayé, a ti kọ lẹ́tà sí Nigerian government gan pé a fẹ́ lọ. Kì í ṣọ̀rọ̀ ìjà, right wa ni ká sọ pé a fẹ́ lọ. Right wa, it's our right, inalienable right of. A dẹ̀ kọ lẹ́tà sí United Nations pé a fẹ́ kúrò ní Nàìjíríà. A dẹ̀ kọ lẹ́tà sí àwọn ìjọba bíi Amẹ́ríkà, Britain nǹkan kan pé a ti ń ṣètò peacefully láti kúrò ní Nàìjíríà. A ní ìdìrànlọ́wọ́ wọn. But ní gbogbo àwọn ìlú tí mò ń dárúkọ yẹn, kò sí eléyìí tó ṣe pàtàkì lójú àwa fún àwa. Kò sí eléyìí tó ṣe pàtàkì ju Brazil. Why? Because very many people in Brazil are Yoruba. Bẹ́ẹ̀ni. Ó yàtọ̀ sí Germany, ó yàtọ̀ sí Japan, ó yàtọ̀ sí England, ó yàtọ̀ sí Scotland, ó yàtọ̀ sí Russia. Àwọn èèyàn tí wà ní Brazil. Kò yẹ kí ìyà máa jẹ àwọn ọmọ Yorùbá ní Nàìjíríà káwọn má dá sí. Ẹ ṣeun bàbí. Wọ́n á dá sí, especially state ibi tí èmi wà yìí. 80% is black. Ọ̀pọ̀lọpọ̀ wọn Yorùbá descendants kan dẹ̀ gbọ́ra wọn. Bẹ́ẹ̀ni. Ní agbára Ọlọ́run. Nígbà kan mò ń sọ̀rọ̀ sí àwọn ọmọ Yorùbá ní Amẹ́ríkà. Nígbà kan mò ń sọ̀rọ̀ sí àwọn ọmọ Yorùbá ní Amẹ́ríkà. Mo ní 70 million ní population Yorùbá ní Brazil.
ọmọ kan dìde ó ní ọmọ Brazil lòun ó ní kì í ṣe 70 million ó ní 80 million ni. bẹ́ẹ̀ni. àwa Yorùbá tá a wà Nàìjíríà àtó 80 million. bẹ́ẹ̀ni. ó mì wí pé àwọn Yorùbá pọ̀ ní Brazil ju ti Nàìjíríà lọ. bẹ́ẹ̀ni. ṣé ó yẹ kí ìyàwó máa jà àwọn tó wà Nàìjíríà yẹn kí àwọn 80 million yẹn ká dẹ̀ wà ń bẹ̀ ká máa lo agbára wọn láti gba àwọn èèyàn wọn sílẹ̀. tòótọ́ ni ẹ jọ̀ọ́ bàbá àwọn documents tẹ́ sọ pé ní àwọn pamphlet nǹkan kan tẹ́ ẹ ní. a máa bẹ̀ ẹgbẹ́ ìfẹ́ sí ìlú wa àwa bá ṣe máa translate ẹ̀ sí Portuguese bá ṣe máa okay. ẹ ṣeun àwọn yóò máa ju iṣẹ́ a tún ti rí Dr. Fab ọ̀nà gbọ́wọ́ sókè láti sọ̀rọ̀ oníjàngbara wa náà nìyẹn láti Dr. Fab. ó ní Dr. Fab ti wá what province. láti àwọn tẹ́lẹ̀ mọ́ ní. mi ò gbọ́. Dr. Fab. ẹ kálẹ́ bá mi. ẹ kálẹ́ o bàbá. omi inú igbó wọn rí ibi tó sí wọn wá lọ́wọ́ ọ̀kínkín lómi. ṣe ọ̀pẹ tó bíbí rọ̀ sí olóhùn ọ̀rọ̀jọ̀ nímọ̀. ni wọ́n kí gbàgbọ́ yín ìgbò eléyìí ní tọ́ni kò ní bẹ́kùn gbégbó pẹ́ kalẹ̀. ó ní irọ́ ni wọ́n ń pa irọ́ ni wọ́n ń sùúrùtà lọ́jà. ǹjẹ́ àwa gbégbó ẹkùn aláhó sánrán àwa àgbòyìn ìgbò tí wọ́n ní kò ní bẹ́kùn gbégbó pẹ́ kalẹ̀ àgbégbó ẹkùn aláhó hánrán. ẹ lẹ́bàá mi. ẹ ṣe bàbá. ó ti fáàbù ní Amẹ́ríkà ni mo wà. ṣùgbọ́n lọ́wọ́lọ́wọ́ yìí ìlú Èkó ni mo wà nílẹ̀ Yorùbá. àwa lẹnì kíní àkọ́kọ́ tọ́lọ́pàá kọ́kọ́ mú lẹ́kọ̀ọ́. èmi ni mo head security tó wà lẹ́kọ̀ọ́. èmi ni mo dẹ̀ head security unit fún gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá ní North America. Wow. ìgbà tí a wá rí iṣẹ́ tí olóyè Ìgbòho ń ṣe ń Ìbàdàn ìdáyé ọdún tó kọjá àwọn ọ̀gá mi tẹ́ ẹ mọ̀ ní Amẹ́ríkà wọ́n wá rán mi wá sí Nàìjíríà pé ká lọ tú ilé tò torí pé bàtà wa tó ti ń dún gbọ̀ngàn kó mọ́ bọ̀ ya pé ká lọ dá another security unit sílẹ̀ lẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ó máa jẹ́ bí annex títí Ìbàdàn. mo ti pe olóyè Ìgbòho kí n tó kúrò ní Amẹ́ríkà. ìgbà tá a wá délé àwa àáyábẹ́lẹ̀ òbíárẹ́ ni ẹ dákun mọ́ pé a kùwé níwájú yín. bí àwọn ìjọba Yorùbá ìjọba Nàìjíríà bọ́ ṣe wá mú àwọn ọmọ wọ́ríọ̀ mi nìyẹn wọ́n ti ẹ̀yìn mọ́ lẹ́nìkan lẹ́sẹ̀ nínú wọn. I was incarcerated for complete 10 days. Gbọ́ ó dá bí wọ́n ṣe incarcerate mi torí pé nǹkan tí mi ò gbọ́ ní ìgbọ́ nínú cell. Ìgbà tó wá fún àwọn G49 tẹ́ dárúkọ lẹ́ẹ̀kan. Èmi náà ni mo lọ sí kóòtù ní Yaba. Ẹjọ́ ọkọ ẹnikẹ́ni yẹn kó pariwo yẹn mọ́ kó jẹ́ ká lè gbọ́ nǹkan tó ń sọ. Òun ni mo tún gbogbo fún ẹ. All right, sir. So nígbà tó ń mú àwọn G49 láti èmi màá ti jí kúrò lémi láago 5 láàárọ̀. Ó tún di aago 1 òru kí n tó wọlé lẹ́kọ̀ọ́. Ní agbára àwọn aláṣekù àtolódùmarè àtàgbára gbogbo ọmọ Yorùbá àgbà àwọn G49 wọ́n jáde kí n tó padà sí Amẹ́ríkà. Ìgbà tá a tún wá dé Amẹ́ríkà a tún wá bẹ̀rẹ̀ ètò míì òun ni Fátìmọ́kì lẹ́ẹ̀kan àwọn kan wà wọ́n dàbí ẹkùn nígbà tí àgbọ̀n the African leopard antelope tó wà nínú igbó wá sọ pé antelope ni sà àgbọ̀n wọ́n wá sọ fún àgbọ̀n wọ́n ní ẹkùn ti wọnú igbó yìí ò wọ́n ní kò sì ní jẹ́ kó o dàgbà
ó ní òun ó dàgbà òun ó sì làwọ lórí ṣanranṣanran àwọn tí wọ́n sọ pé Yorùbá ò ní gbérí lójú wọn láti gbalẹ̀ òmìnira wa. àṣẹ. Àmín àṣẹ. So dákẹ́ a wà lẹ́yìn yín ìgbà tí mo bá yín sọ̀rọ̀ ní Ifẹ̀ nígbà tí ìyáàfin Simi Kúkú wá bá yín nípa àmì náà ni mi ọ̀hún ní. Mo rántí. Nígbà yẹn la sọ̀rọ̀ tí mo sọ Èkìtì sí yín pé Èmùrè Èkìtì lèmi náà ti wá. Bẹ́ẹ̀ ni wọ́n ti láti gbà yẹn ti wá báyìí láti inú ogun kan sí kan ni. So gẹ́gẹ́ bí àfikún ní nǹkan tí kò fẹ́ sọ Akíntóyè ń sọ ẹ dákun ẹ má sọ pé abayín ló yà pé yín ló kọ ọ̀gá mi kò fẹ́ sọ Wándé Abímbọ́lá wọ́n sọ̀rọ̀ yín dáadáa pé department kan lẹ́jọ́ wà nífẹ̀. Bẹ́ẹ̀ni. Ọ̀gá mi ni wọ́n. Ṣùgbọ́n inú mi dùn pé ọmọ Èkìtì kan náà ni èmi àti bàbá mi Akíntóyè. Bẹ́ẹ̀ni bàbá Akíntóyè náà ni. Bẹ́ẹ̀ni ikú sẹ́sà. So nǹkan tí bàbá ń sọ tí brọ́dà mi sọ lẹ́ẹ̀kan brọ́dà mi tó sọ̀rọ̀ tán tó wà ní Brazil. Stages ni ọ̀rọ̀ agitation. Lóòótọ́ nǹkan tutù ṣùgbọ́n a ti dé stage tó jẹ́ pé àwa diaspora people ni ọ̀rọ̀ yìí kàn ń sìn. Bẹ́ẹ̀ni. Torí ọ̀kọ̀rọ̀ kan ọ̀gùn ẹ̀rí pọ̀rọ̀ òkè gúngún mọ́ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ òkò òòṣà alábàáwáyé ẹni gangan lọ̀rọ̀ kàn àwa ló kàn. Gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ àwa tí a wà ní diaspora ní ká gbé ẹrù yẹn ká wá máa invite táwọn àwọn ìjọba ibi tá a bá ti wà tó bá ti fún wa láyè ká wá invite àwọn èèyàn wá kí wọ́n wá bá ìjọba ẹ̀ sọ̀rọ̀. Yes. Our main focus is Brazil. Tí a bá ti rí Brazil gbà àti lómìnira Yorùbá gbà náà inú mi sì dùn fún ọmọ wa tó ń ṣiṣẹ́ takuntakun lọ́sàn-án àti òru ọ̀gbẹ́ni Adeyinka tí wọ́n ń ṣe hóòsì yìí mo mọ̀ wọ́n délédélé ó dẹ̀ ní àwọn ọ̀rọ̀ kan tá a ti ń pilẹ̀ṣẹ̀ láti oṣù kẹta sẹ́yìn lémi pẹ̀lú wọn ọmọ tó jẹ́ ká kí ni sà ó ti ṣiṣẹ́ takuntakun tí mo mọ̀ bẹ́ẹ̀. Ó tẹ̀ tún ní iṣẹ́ kan tá a máa ṣe ní oṣù pélékè táàbọ̀ ó yẹ kémi náà wà lọ́dọ̀ wọn lọ́hùn láti lè lọ fi orí korí pẹ̀lú wọn gẹ́gẹ́ bí àwọn ọ̀gá mi ṣe rán mi ní Amẹ́ríkà. Ní àwa náà ni a jọ ṣe YSA ẹ bá ń gbọ́ YSA sà ọ̀kan nínú àwọn gúrùpù yẹn ni mo jẹ́. So mo dúpẹ́ púpọ̀ fún pé bàbá wa Olódùà a máa ṣagbára yín dọ̀tun. Àmín ẹ ṣé. Ẹnìkan kì í bákùn ẹyẹ lórí ìtẹ́ pírí ìlà jẹ́ ẹyẹ tó ń jólógo pírí lẹ́ẹ̀mọ̀ sùn bàbá pírí lẹ́ẹ̀mọ̀ jí pírí báyìí lẹ́ẹ̀mọ̀ sùn wá jíǹde. Àjíǹde ọ̀pọ̀ ọjọ́ fún wa o ẹ̀ pọ̀ wá jìnà àti jábọ́ lẹ́yìn yín jẹ́ kí n fi lè bá òun náà. Àmín ẹ ṣé. Ẹ ṣeun sà. Ẹ ṣé ẹ kú iṣẹ́ náà mo dúpẹ́ bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀. Ẹ ṣé sà. Nígbà tí alàgbà wa láti Bahia tó ń béèrè pé kí lẹ fẹ́ kí àwa ká ṣe ẹ̀yin ti ṣètò ẹ ti sọ́tàn ó ti tán bẹ́ẹ̀ yẹn iṣẹ́ tiwọn ni ká gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí àwa Yorùbá ẹ lọ fi hàn àwọn tó jẹ́ èèyàn tiwa tán wà ní ìjọba Brazil ẹ fà á títí débi pé ìjọba Brazil àwa pè wá pé ká wá bá wọn sọ̀rọ̀ àwa wá dìde àwa lọ bá wọn sọ̀rọ̀ àkóyàn wá láti Amẹ́ríkà láti Nàìjíríà láti Britain kankan a lè tó bí 7 8 ká wá sí Brazil ká wá lò bí oṣù kan ọ̀sẹ̀ kan àbí whatever tí ìjọba bá ní ká lò ká lè bá wọn sọ̀rọ̀ ká lè jọ ṣètò bá ń ṣe máa wá defend àwọn èèyàn wọn nílẹ̀ Yorùbá ní Nàìjíríà ẹ̀yin tẹ́ ẹ wà ń bẹ̀ lẹ lè ṣe àwa tá a ò sí ń bẹ̀ a lè dédé kóra wa ká máa bọ̀ a dẹ̀ ní ìdí pé ká kóra wa ká wà yẹn ṣùgbọ́n ẹ̀yin lẹ máa ṣe ìlànà wípé ká lè wá yẹn ẹ̀yin ló ṣe pàtàkì jù níṣẹ́ tẹ́ ẹ ní ìdí láti ṣe fún wa pé kí ìjọba Brazil kó lè pè wá wípé ká wá kíná ló ń ṣẹlẹ̀ sí àwọn èèyàn wa ní Nàìjíríà
káwa lè wá gbé gbogbo ẹ̀ síwájú wọn àwa ti máa send information sí yín o fọ́tò fídíò nǹkan kan a ti máa send wọn yẹn nígbà táwọn bá wá tán bá wá ń gbọ́ lẹ́nu wa gan-an á wá ṣe pàtàkì àwa lè wá sọ fún wọn wípé ẹ jọ̀ọ́ ìkan náà ni wá ọmọ Oòduà ní gbogbo wa kò yẹ kí ìyà máa jẹ àwa tá a wà Nàìjíríà kẹ́yìn tẹ́ wà ń bí kẹ́ má ṣe nǹkan kan pa ẹ̀. We need Brazil tá a bá lè gẹ́ẹ̀tì Brazil bí alàgbà wa yẹn ṣe sọ tá a bá lè gẹ́ẹ̀tì Brazil ó dìde láti support wa àwa Yorùbá ti gba òmìnira wa. Brazil is the most important country to us in the world today and therefore Brazil is more important than any other country in the world for the Yoruba people today ní Jata and Jai. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun bàbá. Ẹ ṣe wo Dr. Fab yóò máa ju yín ṣe o. Àṣẹ sá o, àṣẹ o, bá mi o, ẹ ṣeun o. Inú mi dùn gidi gan pé ẹ bá wa gbégbá lórí ètò yìí, ẹ kú iṣẹ́ takuntakun ohun tẹ́ ń ṣe àwa náà rí báwa náà ṣe ń ṣe ẹ̀yin náà rí gbogbo wa ṣe. Bàbá ìbéèrè tí ó ṣe pàtàkì tí mo tún fẹ́ béèrè lọ́wọ́ yín ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tàdó ń ja ìjà yìí tàdó bẹ̀rẹ̀ ìjà yìí ọ̀pọ̀lọpọ̀ wọn lè ní wọ́n ti ń gbégbá ìbò. Wọ́n ti ṣe kí ni? Ṣé ọ̀pọ̀lọpọ̀ wọn ló gbégbá ìbò àwọn tó fẹ́ gbégbá ìbò tẹ́lẹ̀ wà ń bẹ̀ lọ́tọ̀ wọn ò sí lára àwa tá à ń jàjà ìgbára wọn ò sí lára wa o èmi ò mọ any single one lára àwọn tá a jọ bẹ̀rẹ̀ ìjà yìí ní 2019 la bẹ̀rẹ̀ nígbà tí mo àdírẹ́sì meeting kan ní Ìbàdàn wípé ẹ̀yin ọmọ Yorùbá má jẹ́ ká jókòó tẹ́tẹ́tẹ́ ká má fìyà jẹ wá bí eléyìí káwọn ọmọ máa jáde àwọn ọmọ wa máa jáde ní yunifásitì kan máa jẹ́ ká máa wọ́ọ̀dù káàkiri kan wá di ọ̀lẹ káàkiri ẹ má jẹ́ ká jókòó báyìí ẹ jẹ́ ká gbára wa sílẹ̀ ká ní kọ́ńtìtì wa ayé ọ̀pọ̀lọpọ̀ ọdún yín tẹ́ jókòó tẹ́ ń gbọ́ mi ilẹ̀ wà láyé ńgbà tá Awólọ́wọ̀ ń ṣèjọba ṣé bó ṣe rí lélẹ́yìí irú èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí bí ẹjọ́ tí mo jáde ní mọ́tò àwọn tó gbà mí síṣẹ́ wá gbé mi ẹjọ́ nígbà tó máa dìrọ̀lẹ́ mo ti dọ̀gá níbi iṣẹ́ tí mo tán wá gbé mi lọ́njọ́ yẹn so ẹ máa pé ẹ ń káàkiri Yorùbá ò pèrò ìgbà tá a ní ká máa ṣe free education for everybody tí gbogbo àwọn parents Yorùbá bẹ̀ sí kọ́mọ wọn sí school kì í ṣe bá a ṣe jọrò oúnjẹ yẹn lélẹ́yìí bá a ṣe jọrò ó ní wípé ẹ máa build a great country for your people. But now you are not able to do anything even for yourself. People. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yẹn sá lọ. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nù yẹn tẹ̀ ń tàì láti sá lọ gan tẹ́ ẹ̀ mọ̀nà tẹ́ máa gbé gbà. Àyẹ̀rọ àwọn kan tá a tàn yín jẹ́ pé ẹ̀ lè gbọ̀nà Sahara Desert. Jáde sí Mediterranean Sea, jáde sí North Africa, jáde sí Mediterranean Sea, jáde sí Europe. Ọ̀pọ̀lọpọ̀ yín tẹ̀ ń lọ sí desert yẹn lẹ̀ ń kú síbẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ tó dé etí òkun Mediterranean ní North Africa tán tàì láti cross náà kú. Lẹ́nu bí oṣù kan báyìí síbí mẹ́ta ní ọkọ̀ tó ń kó àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn kúrò láti Tunis lọ sí Italy ló capsize lójú òkun Mediterranean tí gbogbo àwọn tó wà nínú ẹ̀ kú. Àwọn ọmọ Yorùbá pọ̀ sínú ọkọ̀ mẹ́tẹ̀ẹ̀ta dáadáa. Kì í ṣe bá a ṣe rò ó lélẹ́yìí o. Orí Yorùbá orí Oòduà ò gba poverty irú eléyìí tó wà ní Nàìjíríà yìí. Orí Oòduà ò gba káwọn máa pa wákàtí oko káwọn èèyàn wa má lè lọ sóko kó wá di wípé àwọn èèyàn wa wá sá fún oko àwa fẹ́ máa dẹ ẹni tí ò róúnjẹ jẹ ní ayé yìí àwọn ọmọ Yorùbá fẹ́ dẹ ẹni tí ò ní róúnjẹ jẹ níbi tá à ń bá ọ̀rọ̀ yìí lọ. Nítorí náà a nídìí láti tètè gbára wa sílẹ̀ o kì í ṣe nǹkan tá a lè máa dráàgì ọdún méjì mẹ́ta a gbọ́dọ̀ gbára wa sílẹ̀ ní kíákíá a dẹ̀ ní di Brazil láti ká lè gbára wa sílẹ̀ ló fi jẹ́ nìyẹn that is why ẹni tẹ́ wà ní Brazil ẹ kóra yín jọ ẹ ṣètò ìgbà tẹ́ bá fẹ́ kí àwa wá ẹ ṣètò pé àwọn tó ń ṣèjọba invite wa pé ká wá
àwa aráyè wá ká túbọ̀ lọ bá wọn sọ kájọ jókòó kájọ rò ó mọ́ ṣe máa ṣèrànlọ́wọ́ fún wa. I need ìrànlọ́wọ́ Brazil. Brazil is the most important country for the Yoruba people today in the world. Bó ṣe jẹ́ nìyẹn. Ẹ ṣeun bàbá. Àwa náà inú wa dùn gidi gan pé ẹ bá wa gbọ́gbọ́ lórí ètò yìí. A ò ní gbà àsìkò yín torí a mọ̀ pé ẹ ṣe ń wọnú mítì gan lẹ́ ń bọ́ sí. Mo fẹ́ kí ẹ kọ̀ sọ fún wa pé kí ni àwa láti torí mítì dè ní ìpápá láti bá wa ti Brazil sọ̀rọ̀ ni. Ẹ jọ̀ọ́ kí ni tí a bá wá tẹ̀ wá gba ìjọba ọ̀tá wá gba òmìnira ń tán tá a lọ àǹfààní wo làwa tá a wà ní Brazil pàápàá jùlọ tẹ̀ ń ṣe àwọn ti Brazil tó jẹ́ àwọn Yorùbá Brazil báwo ni wọ́n ṣe máa àwọn náà ṣe máa nípa nínú ẹ̀ tí a bá ti gba nation. Àjọ níní okùnfẹ́ táwa Yorùbá Nàìjíríà tá a bá gba ìjọba tó jẹ́ full Yorùbá country àwọn èèyàn wa tó wà ní Brazil tán ti wà ń bẹ̀ for more than 300 years wọ́n máa nípa tó lágbára lè lọ síwájú ká fàwọn èèyàn wa sílẹ̀ kò ṣeé ṣe. Àwọn tí àwọn Brazil country like Brazil, Cuba, Uruguay and so on tán máa ní lọ́rọ̀ Yorùbá nation nílé ó pọ̀ gan ni but àjọ jókòó àjọ nílòkùn fẹ́ àwọn dẹ̀ ní àjọ ń pèrò ló ń jẹ́ ìjèrò a máa sọ̀rọ̀ wa tá a máa ṣètò wa tó máa gún dáadáa. The Yoruba nation will not be just the Yoruba nation in what is now Western Nigeria. It will be Yoruba nation worldwide. Bó ṣe jẹ́ nìyẹn. Àjọ máa jókòó ká máa plan ẹ̀ ní kò sí country tó rí bí tiwa kò sí nation tó rí bí tiwa láyé. Àwọn Júù fẹ́ dàbí tiwa but wọn ò kọ̀ bí tiwa. Wọ́n fẹ́ rí bí tiwa but wọn ò kọ̀ bí tiwa. Gbogbo Júù tó wà láyé ìbáná tó 25 million. Àwa kó pé 60 million ní Nàìjíríà nìkan. A tún pé bí 80 million ní Brazil. Ẹ rí pé ó gba. So that Adéwà ní Uruguay, Suriname, many countries, our new countries of the West Indies. Tambaro gbogbo àwa Yorùbá pa ń lọ bí 200 million. That's a very, very major thing in the world, though. I need láti jókòó bá ṣe máa wá ṣètò yẹn tí 200 million yẹn máa lẹ́sẹ̀ ńlẹ̀ máa lágbára ńlẹ̀ láyé. Bó ṣe jẹ́ nìyẹn. And Brazil is going to be one of the leaders of that kind of arrangement. Because Brazil has more Yoruba people than we in Taiwan, Brazil has. So, ọ̀pọ̀lọpọ̀ ẹrù náà wà lórí Brazil o. Ọ̀pọ̀lọpọ̀ bá ṣe máa move forward ó wà lọ́wọ́ Brazil. Àwọn tó ń ṣe íńtánẹ́ẹ̀tì wa iná Zoom yìí wọ́n kàn fún wa ní wọ́n tún ti sọ fún wa sí pé bí a tún máa jáde àtúwọlé padà ní. Mo ní Zoom ẹ ti ń ṣe bákan bákan fún wa. A dúpẹ́ lọ́wọ́ Zoom tó fẹ́ lọ nìyẹn. Ó fẹ́ lọ ẹ jẹ́ ká parí ìpàdé ìkámu wá sópin kẹ́yìn wá lọ kó kẹ́ẹ̀ṣì ètò dáadáa. Ó kó gbogbo àwọn Brazilian kẹ́ bá wọn sọ̀rọ̀. Àwọn Yorùbá káwọn náà kan láti ọ̀la náà abẹ́ tí kó information ránṣẹ́ sí yín. Bẹ́ẹ̀ ni ó ṣe pàtàkì. Ó ṣe pàtàkì. Okay. A dúpẹ́ lọ́wọ́ yín gidi gan. Àti Brazil a fi gbogbo tọkàntọkàn ìdùnnú a fi dúpẹ́ fún ìjàngbara tẹ́ ń jà
àwọn náà lèkèrè àwà lẹ́yìn yín ṣùgbọ́n fẹ́ kọ́ tí ẹ̀ dárúkọ fún wa pé ẹjọ́ tá bá tẹ̀ fẹ́ sinmi díẹ̀ o pé ẹni báyìí ni mo ti ẹ̀ fẹ́ gbé kíní ilé lọ́wọ́ pé kó máa gbé lọ iṣẹ́ lẹ́yìn ẹ̀kọ́ tẹ̀lé tẹ̀ náwó fún wa pé ẹni báyìí ni o lẹ́yìn wá báyìí pé ó tẹ̀ tí ó ti ẹ jẹ́ kí bàbá tẹ̀ sinmi díẹ̀ wo àbúrò ìwọ náà máa gbé lọ. àti ìdè stage yẹn ni a ṣe ń kójọ ní àti ìkójọ tán tá a bá kójọ tán ẹ̀yin náà ni ẹ̀yin tẹ́ ń sọ̀rọ̀ wọ̀nyí ló ní nǹkan yín bàbá yín lè ní èmi á jókòó ẹ̀yin ara yín sí màá máa wò yín inú mi á máa dùn that's all. ẹ ṣe wà mí ẹ náà ẹ ṣàdúrà fún wa ká kúkú mú ètò wá sópin. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó fún yín ní tó mú yín wá sáyé tó fà yín léwọ́ Oòduà pé àwọn ọmọ tiẹ̀ nìyí Ọlọ́run yẹn ó máa wà pẹ̀lú yín láéláé ni kò ní padà lẹ́yìn yín tọmọtọmọ tẹ̀ ń bí síta gbogbo yín lẹ máa padà wá sílé wá tọ́jú àwọn látọ́jú ilẹ̀ tiyín nìyẹn Ọlọ́run á sì fún yín ṣe ní fọwọ́gùn ní fẹsẹ̀gùn ní pàdé aburú kankan ò ní pàdé yín mo gbàdúrà fún yín o. ẹ ṣeun bàbí yóò máa jẹ gbàdúrà fún Oòduà pé orí Oòduà á gba ire o orí Oòduà á gba ire á kó àwọn ọmọ ẹ̀ wá kán wá tún ilẹ̀ Oòduà ṣe. àmín o ẹ ṣeun o mo dúpẹ́ mo fi àsìkò náà fi dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tí a dọ́gba nínú ètò tèmi ẹ ṣeun a dúpẹ́ Oòduà gbé gbogbo wa o ibi tá à ń lọ a ó dé bẹ́ẹ̀ a ó dé lẹ́ẹ̀lérí. mo fẹ́ kí gbogbo àwọn tó wà nípàdé yìí àti alàgbà wa jẹ́ ẹ̀yàn tèmi láti Èmùrè mo fẹ́ kẹ́ tẹlifóònù nọ́mbà yín send the message sí mi text message on WhatsApp orúkọ yín àti tẹlifóònù nọ́mbà yín everybody àwa mélòó la wà nípàdé yìí àwa wé mélòó. àtẹ̀sí kàwá ẹ̀ má ka gbogbo ẹ̀ torí kìíní yẹn pọ̀ a máa tó bóyá bíi 16 about 16. Oh, that's good. I send the message. 17 tó kọ ṣùgbọ́n mo rò pé ẹnìkan lè log in twice so it's on my system is 17 people. Okay. All right. Ẹ collect gbogbo information yẹn kẹ́ send orúkọ wọn àti telephone number wọn sí mi. Okay. Mi téléphone kí gbogbo contact contact pẹ̀lú mi so èmi á contact yìí. All right. Bẹ́ẹ̀ ni. àwọn tó bá wà bẹ́ẹ̀ nọ́mbà tèmi is 5511 ní Brazil 977 141532 55 international 11 local 977 14. ẹ jọ̀ọ́ sà Mr. Adeyinka Olaiya ẹ̀yin mo rò pé ẹ ní kọ́ńtàtì gbogbo àwa tá a wà ń pàdé ẹ kàn máa forward ẹ̀ sí bàbá ẹ̀yin lẹ kọ lẹ́tà sí wa so nǹkan tẹ́ fi kọ lẹ́tà sí wa yẹn ẹ wàá kó papọ̀ ẹ wàá sọ fún bàbá wa Professor ó máa wà yìí sí àbẹ́ yẹn kábíyèsí bàbá máa bá yín sọ̀rọ̀ sà tí bá ti gẹ̀ẹ́sì náà yín lọ́wọ́ Mr. gba nọ́mbà mi kẹ́ ẹ pè mí a ní ìdí láti bára wa sọ̀rọ̀. bàbá mi àsọ̀rọ̀ yàrá àborí àkìtàn láborí yàrá àborí. ẹ ṣe ẹ kú jẹ́ náà. All right. ẹ ṣe ó dàbọ̀. ó dàbọ̀ sá o. ẹ bá mi kí àwọn ìyàwó yín àtàwọn ọmọ o. lágbọ́ bàbí ẹkú jẹ́. àwọn ọmọ kéékèèké wọ̀nyẹn lọ̀rẹ́ mi jù ẹ ní grandpa kan jẹ́ Akíntóyè oníkan kí wọn láti ilẹ̀ Oòduà o. ọmọ yìí rè o. àwọn ọmọ kéékèèké wọ̀nyẹn lọ̀rẹ́ mi jù o. All right. ẹ ṣe ó dàgbọ̀ sá o mo kí gbogbo yín tẹ́ gbọ́n wa dọ́gba sórí ètò yìí náà yóò máa jú wa ṣe o.